ẹni yẹn ní àwọn iṣẹ́ yẹn lára, gbogbo àwọn tó bá dáwọ́ jọ nàyàn níbẹ̀ yẹn wọ́n kàgbákò nìyẹn. Yes, iṣẹ́ àwọn àgbàlagbà ni iṣẹ́ tèmi jogún bá lọ́wọ́ bàbá mi ni. Tó bá sọ pé ìkà ni mí, ìwọ náà mọ̀ pé kò yẹ kó ṣèkà fún mi. Tó bá bí ẹ̀dá tí wọ́n bá pàdé mi títì gbá mi létí, tí mi ò bá ti lù ẹ́ padà tí ẹ bá ẹ lọ wá ẹyin pẹ́pẹ́yẹ 3, ewé bombom 8, èyí tẹ́ bá rí pé kò lu hò ẹ fi 4 tẹ́lẹ̀ ìṣàsùn tuntun, ẹ kó ẹyin 3 yẹn sórí ẹ̀, ẹyin pẹ́pẹ́yẹ 3 kó sórí ẹ̀. Ẹ wá ìgò ṣìnáàpù kan tàbí kẹ́ ẹ wá ìgò lọ́ọ̀dù ẹyẹ kan, ẹ bá mi tú sí i dé làjì, ẹ wá fi ewé bombom 4 tó kù ẹ fi bò mọ́lẹ̀, ẹ gbé sórí iná igi àrò tàbí kẹ́ ẹ gbé sórí èédú, ẹ má gbé sórí stove, ẹ dẹ̀ má gbé sórí gas, ẹ sè kó jiná. Lẹ́yìn tẹ́ bá ti sè tán, ẹ bó èpo ẹyin yẹn dànù. Tẹ́ bá ti bó, ẹ kó sínú àwo kan tàbí inú stainless kan, ẹ gbé sẹ́gbẹ́ kan. Ewé tó wà nínú ìṣàsùn yẹn, ẹ kó ewé yẹn, ẹ gbìyànjú kẹ́ ẹ ká dáadáa kó wọnú ìgò ọtí yẹn, ẹ kó sínú ẹ̀. Ẹ wá lọ́ọ̀dù yẹn, ẹ jẹ́ kí lọ́ọ̀dù yẹn kó kún padà sókè, ẹ da ìmíì sí, bóyá 2 lẹ máa rà, ẹ wá dà sí, ẹ jẹ́ kó kún padà sókè. Eléyìí tó wà nínú ìṣàsùn tẹ́ fi sèékù yẹn náà, ẹ dà sí inú ìtẹ́ ṣẹ́ yẹn ni ẹ máa dà sí padà. Tẹ́ bá wá rí i pé kò fẹ́ kún, ẹ wá lè wá ìmíì kẹ́ tó fi tọ́pù ẹ̀ kó kún dáadáa padà. Ẹ wá lọ sọ́dọ̀ tẹ́lẹ̀, ẹni kó bá yín rán àpò yẹn, ẹ gbé ọtí yẹn sínú ẹ̀ kùn lẹ́nu, bí ìgbà téèyàn bá wọ ṣòkòtò tó fẹ́ so okùn ẹ̀, ẹ wá fún okùn ẹnu ẹ̀ pa, ẹ fi kọ́ sí ẹ̀yìn ilẹ̀kùn tàbí inú wardrobe, kẹ́ gbé sínú cupboard, ìdí ẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀. Ẹyin yẹn ẹ wá mú ẹyin 3 yẹn, ẹ jẹ, kò lóhùn kankan, bẹ́ẹ̀ ni kò ní ohùn kankan. Tẹ́ ẹ bá ti jẹ ẹyin 3 yẹn tán, ẹ gbọ́ sà, ẹ jẹ́ kó di déédéé aago 1 òru, déédéé aago 1 òru ní kẹ́ ẹ lọ gbé ọtí yẹn níbi tẹ́ ẹ fi kọ́ sí, ẹ kò bu gáàsì ẹyọ kan nínú ẹ̀, kẹ́ ẹ mú lórí ẹyin tẹ́ ẹ jẹ yẹn. Ní ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ jẹ yẹn, gbọ́dọ̀ rí dájú wípé ẹ ò ní jẹ nǹkan míì mọ́ lálẹ́ ẹjọ́ yẹn o. Ọtí yẹn lẹ máa mú lé lórí. Bí Ọlọ́run ti wà, béèyàn kan gbá ẹ létí, má gbà padà o. Ìwọ tó ní pé irọ́ nìyẹn, tó bá bí ẹ dá kó lọ kàgbá kó rú àwọn èèyàn bẹ́ẹ̀, wàá mọ̀ pé òótọ́ ló ń sọ. Tí wọ́n bá lù ẹ́, má lù wọ́n padà fún wọn lẹ̀. Ìyẹn tí kì bá ń ṣe pé o lọ ń jàjà ẹbí o, má jàjà ẹbí o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí òótọ́ ló wà, tí wọ́n parọ́ mú ẹ, tí wọ́n wá dáwọ́ jọ lù ẹ́, fi wọ́n lẹ̀. Wọ́n á padà ránṣẹ́ sí ẹ wípé kó gbà wọ́n sílẹ̀. Yes, bẹ́ẹ̀ ni. Èyí tí ò bá dẹ̀ mọ ibi tó ń gbé, ó kàgbá kò tiẹ̀ nìyẹn. Nítorí tá a bá ní pé irú nǹkan báyìí ò ní kan ènìyàn, ó lè kan ẹni tó máa súnmọ́ èèyàn tó bá dọ̀la, káwọn ènìyàn kan máa fi ìyà ìmọ̀dí jẹ̀yàn. Ká ní kì í ṣe pé ìránṣẹ́ yẹn jẹ́ ẹni tí wọ́n mọ̀ dáadáa ni, wọ́n lè da petrol lé lórí kí wọ́n sún, wọ́n á padànù. Bẹ́ẹ̀ nìkan máa sọ nígbà tí wọ́n ti ń plan fún yẹn, tí wọ́n fẹ́ pa yẹn, tó bá jẹ́ pé ẹni yẹn náà ò jẹ́ ẹni tó jẹ́ pé ìṣẹ̀dá ò gbàbọ̀dé ni, wọ́n á kàn finá sí ni, wọ́n á da petrol lé lórí bí eré á jóná kú dànù. Ẹ máa wá ní ìkúnlẹ̀ abiyamọ, ìkúnlẹ̀ abiyamọ. Gbogbo ẹni tó bá robi sí mi confam, àti gbogbo àwọn followers mi tó ń follow mi tinútinú, mi ò sọ àwọn tó jẹ́ pé ṣekúṣẹ́ yẹ o, tó ń follow mi tinútinú, gbogbo ẹnikẹ́ni tó bá rokú sí wa, kì í sọ fíṣọ, kì í wọ̀ fọwọ́ ọmọ rí ìdìgbà kan, kì í rí ìdíjókòó, ẹ ò ní nísinmi. Ara máa pa gbogbo yín ní kọ̀ọ̀kan, ẹ sùn lágbára ẹ̀jẹ̀. Gbogbo ẹni tó sọ pé sẹ́ àkóbá mi lòun wá kóun post, ó share fídíò mi, ó like ẹ̀, ó comment tó dá síbẹ̀, ṣùgbọ́n òun wábi tí wọ́n ti máa faṣọya mọ́ mi lára, òun wábi tí wọ́n ti máa yẹ̀yẹ́ mi kó o lè post ẹ̀, ó ní gbéhùn re ṣe láyé, bó ti ń kó pẹ́ láyé tó, wàá fi irun funfun ṣe wàhálà, wàá dààmú ni. Àti gbogbo ẹ̀yin followers mi, ẹnikẹ́ni tó bá dẹ páńpẹ́ ibi fún yín wípé òun ò fẹ́ post nǹkan ayọ̀ yín, nǹkan ibi wàhálà lòun fẹ́ kó ṣẹlẹ̀ sí yín, kóun wá repost ẹ̀ ní online, á kàgbákò, kò ní bọ́m̀bẹ̀. Confirm, ẹ bá mi share, kẹ́ like ẹ̀, kẹ́ dẹ̀ comment. Ìyí tí ò bá yé yín níbẹ̀, ẹ béèrè. Agbára wà nínú ètò. Ìwọ tó gbàgbọ́ lọ sùn.